breaking news, breaking news, breaking news. Èyí ni ìròyìn tó wá látọ̀dọ̀ bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Owó baba Dami, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarí ká ní arírin. Normal ọ̀dọ̀ bàbá wa Whitest Lion ló yẹ kẹ́ ti gbọ́ròyìn, ṣùgbọ́n mò ń kà síta nítorí èmi ni àwọn èèyàn gbé complain yẹn wá bá. Ìgbà tí mo dẹ̀ fi tó bàbá wa létí, wọ́n ní wẹ́ kí n jáde kí n clear ẹ̀. Now ọ̀rọ̀ mẹ́ta kan ni mo fẹ́ clear báyìí. Mo bẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ bá mi share fídíò yìí fún gbogbo àwa tí à ń ṣe Yorùbá Nation àtàwọn tẹ́ bá mọ̀ tí wọ́n jọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ bá wa send fídíò yìí sí wọn. This is a very serious issue. Alákọ̀ọ́kọ́, bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, wọ́n ní kí n kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ kú iṣẹ́ ọmọ kọ́ ṣe. Wọ́n nínú àwọn ń dùn pẹ̀lú bí àwa èèyàn bí a ṣe ń rọ̀gbà yí àwọn ká, tí a jẹ́ ká ro òmìnira ilẹ̀ wa, tí a jẹ́ kí ariwo ẹ lọlẹ̀. Kèmí personally náà mo kí yín, mo lù yín lọ́gọ̀ọ̀rọ̀ ẹnu torí kò easy. Every blessed day là ń ṣe fídíò tí ẹ̀dẹ̀ ń bá wa share tó ń dé gbogbo tó yẹ kó dé, kí inú mi dẹ̀ dùn páàrin result ẹ̀. Wọ́n ní kí yín kíkún yín kú iṣẹ́. Wọ́n ní ká sọ fún yín wípé ẹlẹ́ẹ̀kejì inú alákọ̀ọ́kọ́ ni o, nǹkan mẹ́ta mo fẹ́ sọ, ẹyọ kan ni mo sì mẹ́nu lé báyìí. Now bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, wọ́n ní kí n sọ fún yín wípé giveaway ó máa wáyé ní ọ̀la Sunday ọ̀kọ̀la Friday, ó máa wáyé ní dédé aago tá máa ń ṣe lórí ìkànnì wọn official Twitter account wọn tó jẹ́ @official Chief Sunday Igboho lórí TikTok. Fẹ́yìn tẹ́ bá wá rí wò ń bẹ̀ yẹn, ẹ lè wá sórí YouTube platform mi tó jẹ́ MassB TV, ẹ subscribe kẹ́ turn notification báyìí so that bàbá ṣe ń bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin lè máa jẹ́ ní àkọ́kọ́ tó máa kọ́kọ́ rí. Ẹlẹ́kejì, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń pè mí tí n bá fi àwọn mẹ́sẹ̀gì táwọn èèyàn send sí mi is more than 9,000 lórí ọ̀rọ̀ giveaway ṣe giveaway yìí. Wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀, kódà ẹnìkan tiẹ̀ sọ débi pé wọ́n sọ fóun pé bóyá Tinubu ló gbówó lẹ̀ kíníkan rárá o. Irọ́ tó jìnnà sóòótọ́ gédégbé ni o, irọ́ lásán tó jìnnà sí òtítọ́ ni. Gbogbo wa la mọ̀ pé bàbá wa ẹlẹ́yinjú àánú ni wọ́n. Bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ, bàbá jẹ́ ẹnìkan tó jẹ́ wípé wọn ò nífẹ̀ẹ́ sí kí a máa jẹ èèyàn lẹ́gbẹ̀ẹ́ wọn, pàápàá jùlọ ọmọ Yorùbá. Wọ́n jẹ́ nìkan tó jẹ́ wípé wọn fẹ́ rí omi lójú ènìyàn, pàápàá jùlọ ọmọ Yorùbá. Bàbá wò síwájú, wọ́n wò sẹ́yìn. Tẹ́ bá rántí nígbà tá a kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ this giveaway of a thing, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni a ṣe owó sí. A dẹ̀ jẹ́ kẹ́ mọ̀ ìdí tá a ṣe jáde pé kò ń ṣe nítorí giveaway gangan la ti jáde, bí kò ṣe wípé complaint ti pọ̀jù látọ̀dọ̀ àwọn èèyàn. Èmi personally, bí àwọn èèyàn ṣe rí pé mo súnmọ́ wọn dáadáa, wọ́n pè MassB nìkan fi TikTok kan bá wọn sọ̀rọ̀, báwọn dẹ̀ rí pé fídíò Chief Sunday Igboho ló wà ní gbogbo ẹ̀. So therefore àwọn nígbàgbọ́ pé bàbá ló ń bá wọn sọ̀rọ̀. Àìmọye àwọn èèyàn tí wọ́n ti ẹjọ́ mú fọ́lọ́run bẹ̀yìn. This information has to go viral. Mo fi Ọlọ́run ọba orúkọ eré ní bàjẹ́ o. Nǹkan mẹ́ta ni ẹyọ kan ni mo sì ń sọ yìí, ẹyọ kan sì lélẹ́yìí. So nígbà tí complain yẹn àṣẹ báwọn èèyàn ṣe ń complain fẹ́mi ló ń complain fún bàbá mi Ọláyọmí Kóìkì, ni wọ́n complain fún Chief Sunday Igboho fún ara wọn. Ìyẹn àwọn tó súnmọ́ wọn tí wọ́n rí wọn get káàṣìrí tó wá tú pé àwọn kan a sì ń ṣiṣẹ́ lórí ẹ̀ ló sápamọ́ sábẹ́ TikTok account kan tó pè ní Sunday Igboho. Not only TikTok o, with other platform, but ti TikTok yẹn ló le jù. Complain yẹn ti pọ̀ jù. Kódà bó ṣe complain fẹ́mi ló ń complain fún bàbá wa Ọláyọmí Kóìkì.
àwa táwa jẹ́ ọmọ bàbá wa olóyè Sunday Igboho a come together a wò pé kí ni solution kan yìí. Bàbá wa olóyè Igboho dẹ̀ sọ kankan fún wa nígbà táwa ta jọmọ wọn tá à ń bá wọn sọ̀rọ̀ tá à ń fún wọn nímọ̀ràn gẹ́gẹ́ bí bàbá ta mọ̀ kó máa ń gbàmọ̀ràn ọmọ. Bẹ́ẹ̀ ni that is one of the things I like most about Chief Sunday Igboho. Wọn ò ní fojú pààyàn rẹ láéláé. Kó jẹ́ ọmọ ọdún kan tó bá lórí ọ̀fẹ́ àti déwájú wọn wọ́n á listen sí ẹ. He is a good listener. Òun dẹ̀ ló fà á tọ́pọ̀lọpọ̀ wá sì fi ń tẹ̀lé wọn dọ̀la torí pé wọn ò ní fojú pààyàn rẹ láéláé. Now àwa pè wọn bàbá ìgbà táwa tajọ́ mọ wọn ta kórí pọ̀. Àwa conclude pé tó bá wá rí bẹ́ẹ̀ then ẹ jẹ́ kí bàbá wa olóyè Sunday Igboho ká bá wọn sí TikTok account. A dẹ̀ gbé idea wa a gbé lọ fún bàbá wa olóyè Igboho. A bá wọn sá pàṣẹ èdè wọn dẹ̀ ni wọ́n agree. Wọ́n dẹ̀ sí TikTok yẹn tó jẹ́ official Chief Sunday Igboho. Tẹ́ bá lọ wò ẹ ti mọ̀ pé àwọn lọ ní òun ní tó fi ń ṣe live. Ọ̀ṣì nísìtọ́ wá ṣi oríṣiríṣi mẹ́sẹ̀jì wá ń wọlé torí a fi àyè ímeèlì lẹ́sìbẹ̀ fẹ́ni tó bá ní complain torí pé gbogbo ìgbà tẹ́ bá ń sẹ́ndì mẹ́sẹ̀jì sórí TikTok account yẹn bàbá wa olóyè Igboho fúnra ara wọn ló máa reply yín, not me, not any other person. Àwọn fúnra ara wọn ló máa rí directly torí fóònù wọn ló wà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló ti bọ́ sọ́wọ́ àwọn alágbèédá ni wọ́n ti bọ́ sọ́wọ́ àwọn ní jìbìtì. Kò dẹ̀ kìí ṣẹjọ́ àwọn tí wọ́n jẹ́ victim torí pé bàbá wa olóyè Sunday Igboho wọ́n jẹ́ ẹnìkan ó jẹ́ ẹyin ojú lójú àwa ọmọ Yorùbá torí pé wọ́n ti ṣe àwọn nǹkan má lè gbàgbé tó jẹ́ pé ìran Yorùbá kò ní gbàgbé wọn táyé á fi parẹ́, ìtàn wọn ò ní tán. Ẹ lọ follow àkáǹtì lọ́la yìí a máa shake social media because mi ní sọ yìí ta fẹ́ pín ta. The giveaway is going to happen live and direct lórí TikTok méjì olórí Adéyẹmọ Ìgbòho. Ẹ lọ follow àkáǹtì yẹn náà. Ìyàwó náà fẹ́ ṣe massive giveaway. Àkáǹtì méjèèjì la máa tàn papọ̀. Olórí Adéyẹmọ Ìgbòho ẹ follow àkáǹtì yẹn. Ẹ máa follow ẹ lásán o, ẹ tàn notification bell. Kẹ́dẹ̀ follow official Chief Sunday Igboho. Official Chief Sunday Igboho ẹ follow ẹ lórí TikTok. Kẹ́ tàn notification bell yín torí pé a lot of lára àwọn message tí bàbá wa receive ní wípé ọ̀rọ̀ ebi yẹn ti pọ̀ jù. Tẹ́ bá dẹ̀ wò dáadáa bàbá wa olóyè Sunday Igboho wọ́n ti sọ ọ̀rọ̀ yìí síwájú. Wọ́n sọ fún gbogbo ọmọ Yorùbá báwo ni Yorùbá ṣe dá tó bá jẹ́ pé àwa ọmọ Yorùbá a sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Chief Sunday Igboho kí ogun àjọ gba orílẹ̀-èdè olómìnira, kí ogun àjọ gba òmìnira kúrò lóko ẹrú ta wà yìí torí as a matter of fact oko ẹrú la wà. Oko ẹrú òun làwa Yorùbá wà, àtọba àtìjòyè àkàtólóṣèlú àti everybody oko ẹrú la wà. Oko ẹrú kò yàtọ̀ sóko ẹrú ni. Àwọn politician yẹn wọ́n dàbí slave master, slave náà làwọn náà ṣùgbọ́n àwọn ti gba ipò nínú slavery, wọ́n ti gba ipò. Ṣé mọ̀ pé táwọn bàbá wa ayé àtijọ́ tó bá kó àwọn ẹrú dé ó máa ń ní àwọn kan tó máa yan láàrin àwọn ẹrú tó máa nífẹ̀ẹ́ sí tó já àwọn lọ́wọ́ máa rán sáwọn yòókù. Bẹ́ẹ̀ làwọn olóṣèlú wa ṣe rí bọ̀ kò yé wọn. Now bàbá wa jáde wọ́n pariwo olórí burúkú Buhari á ṣàǹfààní ọmọ màálù. Ó lo gbogbo ọ̀nà láti stop Chief Sunday Igboho ṣùgbọ́n nítorí pé wọ́n jẹ́ni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí Ọlọ́run ò jẹ́ kí ìmọ̀ ẹ̀ kí èrò ẹ̀ kó ṣe sí bàbá olóyè Sunday Igboho. Now ìpele kejì bàbá wa sọ wọ́n ní báwọn ṣe ṣe kínní táwọn bá ráwọn èèyàn tó ń fún àwọn ní nǹkan tó ń lọ déédéé àá máa jáde wá máa ṣe. Látìgbà tí bàbá wa díẹ̀ ti sọ̀rọ̀ yẹn la ti ń rí tọ́rọ́ kọ́bọ̀ tá à ń kó jọ
ọ̀la ọlọ́la yìí nísìn a tún máa ṣe massive giveaway. Yes, as a relief, as a support fún gbogbo ọmọ Yorùbá. Ẹ̀yin tẹ́ ń pè, kódà bí àwọn mẹ́ta ni wọ́n ti pè mí ní àìpẹ́ yìí kí tó wò pé no, mo gbọ́dọ̀ pé bàbá wa, this is becoming much. Àwọn kan ń sọ débi ń pé wọ́n ní bóyá Tinubu ló gbówó fún wa ká máa pín. Ṣé Tinubu á gbówó fún wa for 5,000 la máa pín? Àti pé ṣé bàbá wa olóyè Sunday Igboho ṣé wọ́n jọ ẹni tó lè gba àbẹ̀tẹ́lẹ̀ lójú yín? Ṣé wọ́n jọ ẹni tí owó jọ lójú? Mọ̀ àkáǹtì wọn tí wọ́n close ní 43 accounts. Ìtówó tó kéré jù ń bẹ tó wà ní 120 something million. Owó business nígbà tí Malami tó wà ní position. Èmi mò ń fi gbogbo eléyìí kún un. Nígbà tí Malami wà ní position tó gbégbèsè tó freeze àwọn àkáǹtì yẹn, rí bí Malami ṣe pariwo síta sí gbogbo ayé. Wọ́n dẹ̀ trace gbogbo owó yẹn, wọ́n rí pé bí kò ta trailer, bí kò ta Lexus, bí kò ta luxurious bus, bí kò ta Hummer bus, a strong businessman tó jẹ́ pé ó ti arrive. Ó wá wò pé lásìkò gbà yẹn ojoojúmọ́ làwọn Fúlàní ń pa àwọn èèyàn wá lẹ̀ Yorùbá. Wọ́n ti wá ṣe débi pé wọ́n ti pa àwọn ọba, wọ́n pa oríṣiríṣi àwọn èèyàn nílùú, kò wá bọ́ mọ́. Ìjínigbé náà kọ́, ó ń lọ bí ilẹ̀ bí ẹni ni, ó ń lọ bí ilẹ̀ bí ẹni. It's too much. Bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè, bàbá wa dìde gẹ́gẹ́ bí ẹni tó ti wà ní láì yẹn tẹ́lẹ̀. Àwọn náà bẹ̀rẹ̀ sí ní pariwo fómìnira. Chief Sunday Igboho ń pariwo ọ̀rọ̀ security, then wọ́n merge together. Àwọn àwòrán wò bọ̀, àwọn bàbá wa wá rí pé kò sí ọ̀nà tá a lè gbà lẹ́yìn kí Nàìjíríà pín. Àrọ́gbọ́n dá sí. Bá sọ̀rọ̀ restructuring, tó bá restructure Nàìjíríà lénìí, ẹni tó wà ní Kano ó lẹ́tọ̀ọ́ àti wá gbé nílẹ̀ Yorùbá, ó lẹ́tọ̀ọ́ àti wá da màálù nílẹ̀ Yorùbá. Ẹni tó jọmọ Sókótó ó lẹ́tọ̀ọ́ àti wá ṣe ohun tó bá wùn láti wá exercise right ẹ̀ nílẹ̀ Yorùbá. A lot of things láti wò, àti rí wípé tá bá pariwo restructuring kò lè wúlò. Kò sí kan tó dàbí kọ́mọ Yorùbá kúrò lóko ẹrú pátápátá. Tó bá ṣe restructuring lè ní ó dàbí kéèyàn jẹ́ second class citizen ni. Second class citizen. So kò wúlò pàápàá. Nígbàtí orí ọ̀fẹ́ láti dá dúró wà, because as a matter of fact dọ́kúmẹ́ǹtì kan wà tí à ń pè ní 1914 amalgamation. This 1914 amalgamation òun ni ìgbéyàwó tipátipá tí àwọn British tó ṣe fún Yorùbá, Igbo àti Haúsá, tó jẹ́ pé nígbà tó máa sign dọ́kúmẹ́ǹtì àwọn bàbá wa ò mọ̀ gbà. Wọ́n fi tipátipá wọ́n impose ẹ̀ lé wa. Orílẹ̀-èdè nílẹ̀ Yorùbá, orílẹ̀-èdè nílẹ̀ Haúsá, orílẹ̀-èdè nílẹ̀ Igbo, we are all independent countries. Kó tó di pé Lord Lugard olórí burúkú àti ìyàwó ẹ̀ tó ń gbé káàkiri yẹn, kó tó di pé wá ṣe jàǹbá ẹ̀ fún wa. Nígbà tó wá so wá pọ̀ tán, ó wá lọ kó àwọn machinery wọn tó jẹ́ Fúlàní, wọ́n wá gbéjọba lé wọn lọ́wọ́. Ó wá ń parọ́ fún apá Haúsá ni wọ́n. Ṣèbá àṣíríṣẹ́ ń tú lẹ́nujọ́ mẹ́ta yìí ni. Àṣíríṣẹ́ ń tú ni wípé gbogbo politician tó wà ní Nàìjíríà tó ń claim north, they are all Fulanis. Mostly àwọn tí wọ́n di key position mú. Ó ti pẹ́ tí Fúlàní ti ń ṣe jàmbá fún wa. Àṣírí wọn ṣẹ̀tù nígbà tí bàbá wa olóyè Sunday Igboho jáde ni. These are reasons. Ẹ̀yin náà ẹ wò, ṣó jẹ́ kẹ́yìn kan ṣẹ̀ṣẹ̀ máa pè mí kẹ́ máa bá mi jà nítorí ọ̀rọ̀ give away. Ẹ máa bí ò sẹ́ẹ̀dì owó sí wa, ò ṣe kinní kan, ò ṣe gbá. Mo sọ fún yín, èmi kọ́ ni mò ń ṣe. Bàbá mi
olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ bá mi share fídíò yìí kó dé gbogbo ibi tó yẹ kó dé. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń bá mi jà, Max B ṣó dá bẹ́ẹ̀, kò ń pín owó, èmi kọ́ nídìí ẹ̀pù. Ṣèṣèlú everyday mo máa ń pariwo ń bíbà yìí pé mo fẹ́ ra àwọn nǹkan kan sínú stúdíò mi. I also need help. Èmi kọ́ mò ń ṣe giveaway, ẹni ńlá ló ń ṣe ńlá. Bàbá olóyè Sunday Igboho from his own personal money wọ́n kówó lẹ̀ pẹ̀lú owó tí àwọn èèyàn tún kó mọ́ ni wọ́n fi ṣe giveaway. We did not receive money from any politician. Yes, gbogbo ilẹ̀ mọ̀ kí bàbá wa olóyè Sunday Igboho ṣe olùsí èèyàn. Àfẹni tó bá fẹ́ ṣàbòsí, gbogbo alámọ̀ pé atótilétọ̀ ní gbogbo alámọ̀ pé orí ti wà láàmú kó tó dọ̀rọ̀ Yorùbá nation. Ṣọ̀gbọ́n apá bàtà apá jọwọ́jọwọ́ etí ẹ̀. Òkìkí bàbá yìí ti ń kọ̀bọ̀ nísìnyí, ó ti ń kọ̀bọ̀ nísìnyí. Kí ló àwa yìí kí a tiẹ̀ tó gbọ́njú ni tí a ti ń gbórúkọ yẹn sétí pé Sunday Igboho Òòṣà. Ọlọ́run wá lò wọ́n fún wa lásìkò yìí. Ẹ̀yin alábòsí, ẹ̀yin alábòsíá, àtúrà àwọn tí wọ́n tún sọ pé fake alert ló ń ṣe ní owó táwọn èèyàn ń rí tá à ń ṣe táwọn èèyàn ń rí lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n dẹ̀ ń comment tó appreciate. Ẹ ṣáà ń wá gbogbo ọ̀nà láti rí pé bàbá mi olóyè Sunday Igboho wọ́n bínú sí mi. Kí ni mo gbà lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá kọ̀ọ̀kan náà? Èmi ò tiẹ̀ gbà fọ́mọ Yorùbá ni yín náà. Anyway, torí kẹ́ bá jọmọ Yorùbá ẹ ò ní máa bínú orí. Yorùbá ò kì í bínú orí. Nínú gbogbo wọn tí Ọlọ́run dá láyé yìí, àwa ọmọ Yorùbá àwa lọ́lọ́run dá pé jù, torí pé a kì í bínú orí. Tó bá rẹ̀ ìjìnà ọmọ Yorùbá kò ní bínú orí láéláé. Tó bá rẹ̀ ẹni tí Ọlọ́run fà lọ́wọ́ sókè tàbí tó bá rẹ̀ ẹni tó ń ṣe dáadáa, ó máa rọ̀gbà yíká ni. Gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wa olóyè Sunday Igboho tó ṣe fún bàbá wa Professor Banji Akintoye. Wọ́n ti ń pariwo Yorùbá nation nísìn kọ́ tó lálàpọ̀ máa bírú àwa yìí ni. But gẹ́gẹ́ bí ọmọ ọkọ tí bàbá wa olóyè Sunday Igboho jẹ́, nígbà tí wọ́n rí pé bàbá Akintoye wọ́n pariwo Yorùbá nation, wọ́n dẹ̀ mọ̀ pé ń tó ń pariwo yìí ń tó dání. Kí ni bàbá wa olóyè Igboho ṣe? Mo máa ń sọ fún yín, ṣoore-ṣoore ṣàánú-ṣàánú, òun ni ìran aládìkún, ni ìran àwọn bàbá wa Chief Sunday Igboho Adéyẹmọ. Ọjọ́ ti pẹ́ tí wọ́n ti ń ṣoore fúnlẹ̀ Yorùbá, no be today. Kẹ́ gbóríkì wọn ni ládé Aláàfin ò ládé, adé aládìkún la gbà fáláàfin. Níbi tí wọ́n ń ṣoore dé, wọ́n gbé adé wọn fún ẹlòmíì. Níbi tí ẹbí wọn tó jẹ́ ẹbí tó láàánú dé. Ṣé rí pé tọmọdé bàbá tàn á bá àrọ́bá, eléyìí wà ń ṣàrọ́bá. Ìtàn, ojúlówó ìtàn la bá, torí pé ìtàn tí wọ́n pa yẹn ó tún ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. It's happening. Okay, now apart from pé wọ́n tiẹ̀ wá gbé adé fáláàfin, ẹ wo bó ṣe nígbà tí ọjọ́ kú gbogbo ilẹ̀ Yorùbá pé Ọlọ́run gbé olóyè Igboho dìde. Ẹ sọ fún mi, tí ó bá ń ṣe irú àwọn tí ó bá ń ṣe irú bàbá wa lóyè Sunday Igboho tí wọ́n dìde, èèyàn mélòó ló fẹ́ kù ilẹ̀ Yorùbá? Àwa ọmọ Yorùbá ti máa di refugee, a ti máa di refugee. Olóyè Igboho lọ́lọ́run lò. Èmi ni mò ń sọ gbogbo iṣẹ́ tó rán mi mo ti jẹ, ṣùgbọ́n sì kẹyọ kan nínú iṣẹ́ tí wọ́n rán mi. Èmi ni mò ń sọ gbogbo eléyìí personally. Tí ó bá ń ṣe olóyè Igboho tọ́lọ́run gbé dìde àti bàbá wa Professor Banji Akintoye, ṣé n tá à ń sọ yìí la máa sọ nílẹ̀ Yorùbá? Ẹ jábìra wa. Ṣèbí ilẹ̀ Yorùbá yìí kan náà láti rí ọba aládé tó ń competition mọ́mọ Yorùbá nítorí pé wọ́n ń pariwo fómìnira. Ṣèbí ilẹ̀ Yorùbá yìí kan náà ni, ṣèbó ṣẹ̀ṣẹlẹ̀ ni, ó ṣẹ̀ṣẹlẹ̀ ni nàún.
ó ṣẹ̀ ṣẹlẹ̀ ní odindi ọba aládé tó gbé adé sórí. ẹ kọ̀ imagine pé bóyá irú bàbá wa olóyè Sunday Igboho Òdìdé kí lẹ rò kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. àwọn Fúlàní a máa pa wá, àwọn ọba náà tún máa gbàbọ̀dè fún wa, torí pé ọ̀pọ̀lọpọ̀ ọba, èmi máa ń sọ, mo máa ń tún sọ, kò ń ṣe gbogbo ọba lọ́ba. àwọn ọba kan wà tó jẹ́ pé téèyàn bá rí ìwà wọn, ọba gbò níwùyàn jẹ. kọ̀fáàmù ni mo sọ fún yín. ẹ wo bàbá wa ọba Olúgbọ̀n, kábíyèsí o, kádé pẹ́ lórí, kírùkẹ̀rẹ̀ pẹ́ lọ́wọ́, kábẹ́rẹ́ dókínní, kẹ́sì ọba joko pẹ́. ọba lọba yẹn, bàbá ni bàbá yẹn. a ní bàbá kan, bàbá ara tó mọ ìyá ọmọ. a ní bàbá kan, bàbá ara tó mọ ìyá ọmọ. bàbá Olúgbọ̀n bàbá wa, bàbá ara tó mọ ìyá ọmọ. ọba Olúgbọ̀n bàbá wa, bàbá ara tó mọ ìyá ọmọ. Ìgbòho bàbá wa, bàbá ara. ẹgbẹ́rin ẹkọrin, ẹgbẹ́rin. a ní bàbá kan, bàbá ara tó mọ ìyá ọmọ. Akíntóyè bàbá wa, bàbá ara tó. orúkọ ọlọ́pọ̀ baládé o, tí bá pe Akíntóyè, orúkọ ọlọ́pọ̀ baládé. bàbá kan, bàbá ara tó mọ ìyá ọmọ. Kóìkí bàbá wa, bàbá ara tó mọ ìyá ọmọ. kò fi wá ṣeré, bàbá ara tó mọ ìyá ọmọ. ẹ kọ imagine ní stéètì kọ̀ọ̀kan ká léèyàn bíi Chief Sunday Igboho, ní gbogbo stéètì kọ̀ọ̀kan ká wá ní ọba bíi bàbá wa ọba Olúgbọ̀n. kí gbogbo àwa mídíà ká wá emulate footstep fún bàbá mi Ọláyọmí Kóìkì. mo máa ń sọ, I don't care tó bá torí ọ̀rọ̀ èyí tó máa kórìíra mi. èmi wà ní àwọn tó juwọ́ jùsẹ̀ yányán fún bàbá mi Ọláyọmí Kóìkì. I'm always proud of him. mo kàn ń wò ní pé tí a ò bá níwé èèyàn bẹ́yẹn ní movement, kí là bá máa sọ báyìí. tó bá sọ pé èèyàn dúró tán, bàbá mi Ọláyọmí Kóìkì wọ́n dúró tán yányán. tó bá níyàn dúró tán, àwọn náà dẹ̀ máa ń sọ last man standing. now lórí ọ̀rọ̀ give away tí bàbá wa ń ṣe, they are doing it as a relief support fún gbogbo ọmọ Yorùbá tí ó bá láǹfààní àti jẹ níbẹ̀. tẹ́ bá rí, ẹ máa rí pé kò ṣe pé a mú àwọn orúkọ kan wá fún ara wa. comment section là ń wò, a dẹ̀ ń wo bẹ́ẹ̀ ṣe ń share, bẹ́ẹ̀ ṣe ń comment là ń pick yín. ṣé mọ̀ pé tẹ́ bá share fídíò, àwa ta jẹ́ professional YouTuber, tẹ́ bá share fídíò, ó ní sign kan tó máa show, a máa mọ̀ from our back end. tá bá wọnú studio channel wa, àwọn tó share a máa rí, gbogbo àwọn tó ń comment a máa rí. almost the same thing náà apply to TikTok. ẹ má gbàgbé ibi tí wọ́n ti máa ṣe give away yẹn, orí channel bàbá wa, official account bàbá wa olóyè Sunday Igboho, official Chief Sunday Igboho àti olórí Adéyẹmọ Ìgbòho. ọ̀nà méjèèjì ẹ lẹ ti máa láǹfààní àti wò lórí TikTok. lórí YouTube ẹ wò lọ́dọ̀ èmi ọmọ yín Masbi TV. bẹ́ẹ̀ ni ẹ bá wa share fídíò yìí, ẹ jẹ́ dé gbogbo tó bá yẹ kó dé. ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà fẹ́ dá sí, ẹ contact bàbá wa lórí TikTok. tẹ́ bá dẹ̀ rí wọn contact, ẹ lè pè mí, màá link yín, ẹ bá wọn sọ̀rọ̀. ẹ má lọ kówó kọ̀ọ̀kan fálágbèdá o, kó má di pé tún máa padà tún jáde pé èmi gan tó bá possible gbẹ má ràn mí sí wọn. anybody tó bá fẹ́ rán sí bàbá olóyè Sunday Igboho, ẹ rí dájú pé ẹ gbọ́ voice wọn báyìí. yes, ìyẹn ni pé ẹ deliver. complain is just too much, it's too much. àìmọye àwọn díò kan tó jáde sí wa lọ́wọ́, tọmọ aláṣẹ́wó tó ń pè ẹ̀ ní ìyàwó Abíọ́lá tí ó mọ̀ kó wà lọ́wọ́ wa.
wọ́n fáwọn èèyàn lówó kìnnìkan kẹ́ ká wá gbogbo ọ̀nà tá máa fi da ọ̀rọ̀ yẹn rú, kẹ́ ká wá gbogbo ọ̀nà tá máa fi discourage wọn. Wọ́n ṣe meeting yẹn, wọ́n dẹ̀ sọ gbogbo ẹ̀ sí wa lọ́wọ́, ọwọ́ wa ló sọ gbogbo ẹ̀ sí, particularly èmi, wọ́n sọ gbogbo ẹ̀ sí wa lọ́wọ́ live and direct. Kí lẹ fẹ́ rí nínú kẹ́ máa falẹ̀ Yorùbá sẹ́yìn? Inú mi ti ẹ̀dùn pé ojú gbogbo ọmọ Yorùbá ti là nísìn, wọ́n ti rí pé scammer wash, pé olè ni wọ́n, they don't have anything to offer. Àìmọye àwọn èèyàn wọn tó ń support wọn tẹ́lẹ̀ tí wọ́n ti pè mí personally, tí wọ́n ti bẹ̀ mí. Ṣẹ̀rípọ́ náà ló sọ pé kí n má gba $14,000 tí wọ́n fi ń bẹ̀ mí. Ṣẹ̀rípọ́ náà ló ní má gbà. Tó bá jẹ́ pé mo ti wá gbà ńkọ́, bí ọ̀tá mi ò bá ṣe máa ṣe ẹ̀sìn rèé, wọ́n á wá gbé rìsíìtì jáde, wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ nígbà táwọn ń gbá àwọn èèyàn. Ṣé èmi ló gbà bẹ́ẹ̀? Ọlọ́run má jẹ́. Kàkà kí n gbowó dọ̀tí, màá gbé fóònù, màá pe bàbá mi olóyè Sunday Igboho. Bàbá kò sí kankan lọ́wọ́ mi bàbá o, ẹ jù nǹkan sí mi o, ọmọ yín máa lọ school, á jẹun, á mu, á san olé àti gbogbo ẹ̀, bàbá máa fún mi lówó tí n bá béèrè. Ó pè mí ju kí n lọ gba $14,000 owó ẹkún, owó ẹ̀jẹ̀. Owó yẹn ti di owó ẹ̀jẹ̀ torí nǹkan tẹ́ gba owó yẹn fún lára ẹ̀ ni pé ẹ fẹ́ jàjọba gbà. Ẹbí àwọn tí wọ́n tì mọ́lé sìn, ẹ̀ ń parọ́ fún wọn pé hero ni wọ́n, legend ni wọ́n. Ṣé béèyàn ṣe ń di hero nìyẹn? Ṣé béèyàn ṣe ń di hero nìyẹn? Kẹrànyàn pé kó lọ jàjọba gbà. Too ridiculous. Ẹni tó dùn mí fún jù lọmọ ékeré obìnrin tá gbọ́ pé ó kú yìí. Bàbá kan ti kú táwọn fámìlì ẹ̀ ti bá wa sọ̀rọ̀ live and direct. A dẹ̀ tún gbọ́ pé ọmọbìnrin kékeré yẹn náà pé yẹn náà tún ti kú báyìí sí, à ń gbọ́ bẹ́ẹ̀ ni. Ẹ wo àdúrà àwọn èèyàn tí wọ́n ti sáré kú lẹ́yìn Dúpẹ́ Onítìrì. Ọlọ́run ló mọ tó ń fa àwọn ọmọ yẹn ṣe. Kẹ́ wo ọmọ Bọ̀tá, may he so rest in peace. Kẹ́ wo tí wọ́n ṣe fọ́mọ yẹn. Ọmọ Bọ̀tá tó ti ń tẹ̀lé Chief Sunday Igboho for a very long time, tí ó gbájọ́ ń kóra wá kiri. Kí ló dé ẹ̀yìn Onítìrì fún? Just one attempt tá gbọ́ pé ọmọ yẹn ti kú. Àwa mọ́pá àṣírí sì máa tú. Àṣírí ohun tẹ́ fi ṣe ọmọ yẹn, àṣírí sì máa tú. Àfi tí ó bá sọ Ọlọ́run lókè nìkan ló kù. Wọ́n fẹ́ mú gbogbo ṣẹ́rí pílánù káwọn ará bíi ní pé gbogbo àwa tá jẹ́ frontliner, tá jẹ́ striker, tá jẹ́ defender, tí Ọlọ́run gbé dìde nínú ìrìn àjò, wọ́n fẹ́ báyìí gbogbo wa. Wọ́n dẹ̀ ti báyìí àwọn kọ̀ọ̀kan, tẹ́ bá wò dáadáa, a lot of people ni wọ́n ti báyìí, but some of them wọ́n ti padà wá báyìí nísìn. Ẹ mọ̀ náà, mi ò fijọ́ kan tẹ̀ lónítìrì torí pé èmi ẹni tí bá mọ̀ ni mo mọ̀, ẹni tí mo bá mọ̀ òun ni mo mọ̀. Mi ní mọ̀yàn kan sì kájọ máa ṣe kankan kẹ́nìkan wá dé, tẹ́ni yẹn bá dé kó support wa kájọ máa ṣe ni. Kò ń ṣe pé kẹ́ni yẹn kó wá gbé mi kúrò lọ́dọ̀ ẹni tí mo kọ́kọ́ mọ̀ kí wá tẹ̀lé. Òwe Yorùbá kan gan sọ pé èṣù téèyàn ti mọ̀ tipẹ́ ó sàn ju áńgẹ́lì tó ì tí mọ̀ lọ. Ṣẹ̀rípọ́ náà ló ní kí n má fìgbà kọ̀ọ̀kan tẹ̀lé Dúpẹ́ Onítìrì. Kí là bá máa sọ? Kí là ò bá máa sọ lénìí? Bóyá wọn bá tiẹ̀ ti pọ̀ tá mi dànù bó ṣe pọ̀ ọmọ Bọ̀tá. Bóyá wọn bá ti pọ̀ tá mi dànù bó ṣe pa máa tó kú sínú ọgbà ẹ̀wọ̀n yẹn. Wọn ò lè jáde wá sọ, they kept mute. Wọ́n bò mọ́lẹ̀. Àìmọye àwọn tó ti kú láàrin wọn. Kódà káwọn kan wà tẹ́ ń gbórúkọ wọn tẹ́lẹ̀ tó yẹ kó ti kú báyìí tá à ń gbọ́ bọ̀kọ̀ kan wá. Ẹ̀yin lẹ máa ń nọjú sí nǹkan táwa ṣe. Àwa ò tiẹ̀ mọ̀, ká mọ̀ bóyá wà alive, ká mọ̀ bóyá wà láyé. As a matter of fact,
kọ́wọ́ òṣùṣù wọn náà fẹ́ ra èmi ní $14,000. Àwa ò ń ṣe olójú kòkòrò, àwa ò kì í ṣe olójú kòkòrò, mi ì ṣe fowó rà. Tẹ bá rántí gbogbo àwọn ọ̀rọ̀ tí mò ń sọ fún yín náà nìyẹn nígbà tẹ wá bá mi wípé mi ì ṣe é rà. N tó dẹ̀ máa gbé mi okay now kí n tún wá bọ́ọ̀sì brain ẹ̀yin èèyàn. Ẹnìkan wà tí mi ní dárúkọ tó yẹ pé àwọn la jọ ń ṣe láti ilẹ̀. Kò sáwọn lọ mú mi wọnú movement o, a pàdé inú movement ni. Nígbà tá a pàdé tí mo dẹ̀ rí pé ìyá yìí wọ́n ń gbìyànjú anything tó bá fẹ́ ṣe wọ́n ń forúkọ Chief Sunday Igboho sí, torí Igboho ni mo ṣe ń tẹ̀lé wọn. Látìgbà tí mo dẹ̀ ti ń tẹ̀lé wọn, wọn ò lè sọ pé mo demand àbí mo gba $1 rí. Gbogbo bí mo máa ń kó mọ́tò tí màá lòdì àwọn èèyàn sí mọ́tò tí màá lọ bá wọn ní anywhere tó bá ti ń ṣe program. Ìgbà mi máa gba mọ́tò méjì mẹ́ta, ìgbà mi máa gba mọ́tò méjì, ìgbà mi kan tí wọ́n á kọ́ dédé pé Masbi ó yá kó àwọn èèyàn jọ báyìí tí màá dẹ̀ I'm spending my money. I'm spending my hard-earned money. Nígbà tí mo dẹ̀ rí pé wọ́n kẹ̀yìn sí Igboho, wọ́n kẹ̀yìn sí bàbá Akíntóyè, dóò nígbà tó ń lọ wọ́n fà mí. Kèmí mo yarí pé rárá èmi ò kì í ṣe nǹkan ti tèmi bẹ́ẹ̀. Ẹni tí bá láì dájú pé ó ń ṣe òtítọ́ lèmi máa ń dúró tì. Nígbà tí mo dẹ̀ rí pé wọ́n kúrò bẹ́ẹ̀ then mo fi wọ́n lẹ́kọ̀ọ́ máa lọ torí Igboho ni mo ṣe ń tẹ̀lé wọn. So èmi èèyàn ò lè fowó convince mi. If I love you, I love you. If I don't love you, I don't love you. Èmi tí mo torí bàbá olóyè Igboho àti òtọ́tọ́ gbé dání tí mo torí ẹ̀ fi ẹni tajọ́ lọ káàkiri lẹ̀. Ẹ̀yin tó wá dé lọ́sàn gangan tí mi tiẹ̀ rí lẹ máa lẹ fẹ́ $14,000 rà mí. Kò possible now. I rejected their money. Mi ṣe lébi. Lóòótọ́ mi ní ṣùgbọ́n ebi ò pa mí, mi ò yó ebi ò pa mí. Once again fẹ́yìn tó bá wò mí fúngbà àkọ́kọ́ orúkọ mi ni Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass burial for the bad leaders, aka mass gloria for the good leaders, aka alógún màṣíkà Oòduà Ìgbòho kò ní gbé ọ̀dàlẹ̀. Now fẹ́yìn tó bá ní ìpolówó ọjà tẹ́ fẹ́ gbé fún mi tàbí ẹni information kan tàbí ìkejì tàbí ẹ̀yin tó jẹ́ pé ẹ notice kankan náà àwọn fídíò tí mo ṣe tẹ́ fẹ́ pè mí ṣàkíyèsí tàbí tẹ́ fẹ́ fún wa ní update, tẹ́ bá pe phone number tí mo fẹ́ pè ó lè má lọ ó dẹ̀ lè lọ under maybe ni, ṣùgbọ́n tẹ́ bá send message màá rí lẹ́sẹ̀kẹsẹ̀. Tẹ́ bá send voice note ẹ má jẹ́ kí voice note yín gùn jù. Ẹ pè mí sórí +229 57 74 79 70 +229 57 74 79 70. Oòduà Ìgbòho kò ní gbé ọ̀dàlẹ̀. Once again fẹ́yìn tẹ́ bá wọlé láàrin méjì nǹkan tó yẹ gbé fídíò yìí wá ni pé ọ̀la this Friday bàbá wa olóyè Sunday Igboho wọ́n máa ṣe another giveaway lórí official page wọn, TikTok account wọn, official Chief Sunday Igboho. Ẹ ti rí wọ́n wà ní 40-something thousand followers tí ó bá ti increase now. Ẹ lọ wò kẹ́dẹ̀ máa rí pé mo follow wọn, so yẹn ni confirmation páwọn ni wọ́n ní. Kẹ́dẹ̀ má gbàgbé kẹ́ follow ìyá wa Olórí Adéyẹmọ, ẹ follow wọn, massive giveaway. Ẹ share fídíò yìí kẹ́ jẹ́ kó dé gbogbo tó yẹ kó dé. Oòduà Ìgbòho kò ní gbé ọ̀dàlẹ̀.